sọ wípé kí wọ́n arrest Gumi. In the video, the cleric reportedly said Fulani herdsmen are going nowhere, insisting that they are part of us and we are part of them. We must live with them. Human rights lawyer and activist Dejade Yandu has called on the President Bola Tinubu-led government to immediately arrest controversial Islamic cleric Ahmad Gumi over what he described as inflammatory comments allegedly sympathetic to bandits terrorizing. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà wa, ẹ jọ̀ọ́ kí ni why tí wọ́n fi lè arrest Gumi? Kí ni nǹkan tí Gumi jẹ́ gangan nílẹ̀ Nàìjíríà tí wọ́n fi lè arrest ẹ̀? Ẹ wò gbà tí Gumi ti wá sí Ọ̀yọ́ state àtìgbà ẹni ilẹ̀ Yorùbá ti ń dàrú. Àtìgbà làwọn Fúlàní ti ń dàrú. Bí Gumi ṣe wá ẹ wá fojú fínlẹ̀ kó mọ ibi tí àwọn Fúlàní máa gbà wọlé ni. Why tí Tinubu fi lè arrest Gumi? Ẹ wo bí wọ́n ṣe fi wọ́n tẹ́ ẹ wo tí Buhari olóyè Sunday Igboho sọ̀rọ̀ pé kí Fúlàní kó nílẹ̀ Yorùbá nìkan lásán wọ́n fi wọ́n tẹ̀dí sí orí olóyè Sunday Igboho. Nnamdi Kanu tí ìpàtọ́ àwọn eléyìí tí wọ́n fi rán Nnamdi Kanu lọ sẹ́wọ̀n. Ẹ jọ̀ọ́ báwo ni ti Gumi ṣe jẹ́ gangan nílẹ̀ Yorùbá? Báwo ni ti Gumi ṣe jẹ́ gangan ní Nàìjíríà? Ṣé mọ̀ pé ẹ̀sìn burúkú táwọn tán gbé wá sí táwa gbé fún wa yìí ló ń balẹ̀ wá jẹ́ ló ń dà wá rú ìṣẹ̀ṣe gan àti ẹ̀mọ̀ ṣẹ̀ṣe mọ́ tó ṣe pé ìṣẹ̀sìn yìí wọ́n ti fi ba ilẹ̀ Nàìjíríà jẹ́. Ẹ wo ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kẹ́ wá gbọ́n kan tí bàbá wa wí kónkó àtàwọn èèyàn kẹ́ wá gbogbo nǹkan tí wọ́n sọ. Ní tó jẹ́ kàyéfì rèé òun náà ni ti Sheikh Gumi. Kí ló dé tíjọba Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀rù rẹ̀? Because ó jẹ́ kàyéfì fún wa pẹ̀lú gbogbo nǹkan tí Gumi ti ń ṣe é bọ̀ látẹ̀yìn. Àbí lóòótọ́ ni péjọba àpapọ̀ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń lọ káàkiri bí wọn ò bá mọ̀ nípa rẹ̀. Then this is the high time láti arrest Sheikh Gumi. Bíjọba Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ jẹ́ kó wá wípé ẹrú márùn yóò bá wọn. Ẹ já bèrè lọ́wọ́ àjọ DSS pé ṣé ká lè èèyàn míì ló ń ṣe tí Gumi ń ṣe, ṣé wọ́n mọ̀ wòran bẹ́ẹ̀, ṣé wọn ò ti ní arrest ẹ̀, ṣé wọn ò ti ní pé kán lọ gbórí ẹ̀ wá. Bó wàá lọ́bọ̀ ṣe sorí tí náà kí ò ṣe. Kí ni Gumi fi ń ṣagbára? Ta ni Gumi ń ṣiṣẹ́ fún gan? Sọ láwọn èèyàn kan lábẹ́lẹ̀ lábẹ́ aṣọ níkọ̀rọ̀ mọ̀mọ́dá tí ń ṣiṣẹ́ fún àbíjọba àpapọ̀ ní gbẹnu wọn sọ̀rọ̀. Ẹ fẹ́ báwọn ajínigbé afẹ̀míṣòfò sọ̀rọ̀, Gumi lẹ rán lọ. Gumi ló sojú yín. Bó ló ń ṣe mọ ibi tí wọ́n wà? Wọ́n rìkọ́ọ̀dù fídíò, wọ́n ya fọ́tò. Àwọn jàǹdùkú gbébọn lọ́wọ́ gàgà gúgú oríṣiríṣi ìbọn téèyàn ò rírí wọn kó sẹ́yìn Gumi tán fi ya fọ́tò. Ìyẹn túmọ̀ sí pé Gumi mọ bí tí wọ́n wà tí wọ́n ń gbé. Àwa lọ àwa bọ̀ àwa ní àwọn jàǹdùkú yìí o lẹ́yìn ìgbà náà wọ́n kó ọmọléèwé rẹpẹtẹ, wọ́n wọnú ìlú, wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ, wọ́n jí àwọn èèyàn tán bá rí ń bẹ̀ kó. Gumi ní kẹ́nìkan kọ́ mọ̀ pa jàǹdùkú kankan, ó ní ká fi wọ́n lẹ̀ ká máa bá wọn gbé torí pé àárín wa wọ́n wà, wọn ò sì níbi tí wọ́n lọ, a sì gbọ́dọ̀ pa wọ́n mọ́. Ṣùgbọ́n tá a gbọ́dọ̀ ṣe fún wọn ní ká bá wọn jókòó àjọsọyé pọ̀. My own question is, ìjókòó àsọyépọ̀ lórí kínni? Bí èèyàn bá ń bínú, Yorùbá ní tábà torí igi gbòdì ó yẹ kó súná fún ni yá. Bàbá torí iṣu fọwọ́ jóná ìtúpù kẹsí ni lẹ́nu ni. Kí ni tá a fẹ́ negotiate pẹ̀lú àwọn onísùnmọ̀mí àṣekú oró pẹ̀dá yìí? Àwọn oníjà ẹ̀sìn oníjà àdì, àwọn tí wọ́n ní lọ́kàn láti gbalẹ̀ ẹlòmíì mọ́ tiwọn tó jẹ́ pé tiwọn gangan ò tẹ́ wọn lọ́rùn. Ìpàdé èwo la ṣe pẹ̀lú wọn? Ta la fẹ́ bá ṣèpàdé láàrin wọn? Kí la fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ gangan? Àwọn abẹ́ni lórí. Èmi rò wípé ojú fún ojú, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ló yẹ kó jẹ́. Kò yẹ kó sí ìdáríjìn. Bóyá à ń fọkàn ti Niger Delta. Ọ̀rọ̀ Niger Delta wà justified. Ìṣẹ̀lẹ̀ ti Niger Delta ó wà very very justified. Tàwọn ilé ó wà justified lọ́nà kankan. Because wọ́n rí àwọn gómìnà ìpínlẹ̀ wọn ò hó wọn for ransom. Governor state kọ̀ọ̀kan ní north ó ní iye tí ń bọ́ sápò wọn lóṣooṣù. Kí ni wọ́n fi ṣe ń bẹ̀? Kí ni wọ́n ṣe ń bẹ̀? Títí wọ́n ṣe ni àbómi.
ètò ẹ̀kọ́ wọn gbájúmọ́ ni àbí ètò ìlera, owó tí ń bọ́ sí wọn lápò lóṣooṣù, lọ́dọọdún, láàrin ọdún mẹ́rin, ẹlòmíì ọdún mẹ́jọ, kí ni tí wọ́n fi ń ṣe. so káwa ní gbogbo àwọn oníjàǹdùkú yìí, àwọn abẹ́nilórí yìí, wọ́n wá níjọba làwọn ń bá jà. ẹ̀já pé ìjọba Goodluck ni wọ́n ń bá jà. ńgbà Goodluck ti kó lórí àlééfà, ó yẹ kíjà ó ti dópin, kógun ó ti tán. ká pé Buhari ni wọ́n kọjú ìjà wọn sí, ó yẹ kíjà ó ti dópin, kógun ó ti tán. báwo làwọn bàbá ó sì wá jàjàrà téyín ọmọ káwọn ọmọ bó bá jẹ́ pé lókè ọya nìkan ni wọ́n ń ṣe sí ni. Gàmbàrí pa Fúlàní kò sẹ́jọ́ ń bẹ̀, nbí táwọ̀ bá rí sínú, nbí tá a bá gbé kanu, ní tá a bá máa sọ nìyẹn. ṣùgbọ́n náà o wọ́n ti gbé wá ká wa mọ́lé ńlẹ̀ wa. ìṣẹ̀lẹ̀ tìlú Èṣíẹ̀lẹ̀, àwọn tó wá kó wọn bẹ̀, wọn ò kì í ṣe jàǹdùkú, wọn ìdẹ̀ ṣe Fúlàní darandaran. Boko Haram ni wọ́n lágbára Ọlọ́run. the way bí wọ́n ṣe operate kò ń ṣe báwọn Fúlàní darandaran ṣe operate nìyẹn. ẹ wo àwọn security agent tí wọ́n tọpa wọn, wọ́n ti sọ̀ráǹdì ara wọn pẹ̀lú àdó olóró sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe. ṣé wọ́n ti rí wọn mú? ṣé wọ́n ti rí àwọn ọmọ ọlọ́mọ gbà padà? àwọn tíṣà tí wọ́n mú pẹ̀lú wọn ńkọ́, ṣé wọ́n ti rí wọn mú? lo and behold, ìwọ ọmọ káàrọ̀ òjíire tí ń gbọ́ mi, ẹ̀rẹ̀ máa múra lẹ̀ o. ní December 25, orílẹ̀-èdè Amẹ́ríkà àtààrẹ wọn Trump, wọ́n láwọn ju àdó olóró sí apá abìkan lókè ọya, pa àwọn jàǹdùkú ńbẹ́ńbẹ́, àwọn pa wọ́n lógúnlógún, àwọn pa wọ́n lọ́gbọ̀nlọ́gbọ̀n. adúpẹ́. ṣe rí Nàìjíríà sá kò lè work. kò work tẹ́lẹ̀. kò lè work rárá. kò work tẹ́lẹ̀. ìkejì sá security ní Nàìjíríà nílẹ̀ Yorùbá kò lè work mọ́. máa sọ ìdí tí ò fi lè work. àwọn ọmọ àlè kan ti wà láàrin wa sá tó jẹ́ pé ẹ̀sìn náà gbé kárí, wọn ò gbé humanity dání mọ́. wọ́n pọ̀, ìyẹn pọ̀ gan. sá kí olóyè Sunday Igboho lẹ́nìí kó ṣọ́ra wọn, even kó kó àwọn jagunjagun lẹ́nìí. àwọn kan ti gba ìsìláàmù ní nǹkan tó jẹ́ pé wọn ò rí ẹ̀sìn mi pẹ̀lú yín tá à ń sọ̀rọ̀ ibi ọmọ ìyá wọn mọ́, wọ́n rí àràbù bí ọmọ ìyá wọn. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ti rí pé bóyá a fẹ́ ṣe security ni o, a fẹ́ ṣe kinní kan o. ṣe rí lẹ́nìí mo lọ sí online, mo rò pé ó yẹ kó fọ̀ ṣe àwọn ọmọ Yorùbá lẹ́nìí ni kán máa sọ̀rọ̀ lórí pé kíní kan ǹjẹ́ mọ̀ nǹkan táwọn kan sọ lẹ́nìí. bẹ́ẹ̀ni. wọ́n ń sọ̀rọ̀ wípé àwọn máa gbéṣẹ́ rí àwọ̀ wọlé sílẹ̀ Yorùbá. wọ́n fẹ́ dààmú ni. wọ́n fẹ́ káyé wọn dààmú ni. mo ní bẹ́ẹ̀ ni èní mo tẹ́ ẹ rò pé ok bí nǹkan tó ṣẹlẹ̀ mọ́ kí lọ sọ̀rọ̀ láàrin kí ló pé kí ló ń ṣẹlẹ̀ o. wọ́n mú èèyàn láì ṣe wúrẹ́, wọ́n dùn èmi gan tí mi sí mò ń sunkún pé ìwọ Ọlọ́run báwo la ṣe fẹ́ ṣe. mo fẹ́ sọ nǹkan fún yín sà, tí àwọn mùsùlùmí bá pè sórí kínní nǹkan tí wọ́n máa sọ fún èèyàn ọmọ Yorùbá ni wípé àwọn tó ń ṣerú nǹkan báyìí wọ́n kì í ṣe ìsìláàmù kọ́ ni wọ́n ṣe. bàbá mi mo fi já yín lójúlé ni àwọn muslim gangan náà ṣe bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yìí. ṣe ní nǹkan tó fẹ́ ṣe fún wa sà, nǹkan tó wà nínú Al-Qur'an náà fẹ́ ṣe fún wa jẹ́ ṣàlàyé fún yín. wọn ò ní pa àwọn obìnrin wa tó ń bá ti kó, wọn á bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọkùnrin wa tó bá ti ká àwọn obìnrin wa wọgbó, wọn á bẹ̀rẹ̀ sí ń bá wọn lájọṣepọ̀. tó bá ti bá àwọn lájọṣepọ̀ wọn á dá àwọn sáàrin wa. ọmọ tó oyún tó bá ti ní wọn pa wọn obìnrin ilẹ̀ Yorùbá tó lóyún ẹ̀ṣá àti kọ́lọ́mọlọ́pọ̀ mọ́. tó bá ti wá dá àwọn sáàrin wa, àwọn èèyàn máa grow, àwọn èèyàn náà máa mix pẹ̀lú wa, náà máa torment wa lọ́jọ́ iwájú. nǹkan tá ń pè ní Islam nìyẹn. ẹ jẹ́ kí n ka àyà kan fún yín kí n tó lọ sà. mùsùlùmí ni mo máa ka Quran 9:9 fún yín sà. ṣàlùṣẹ́ ń gbọ́ mi. mo wà pẹ̀lú yín sà. ó ní fight those who do not believe in Allah and the last day, not comply with what Allah messenger are forbidding, nor embrace the religion of the truth from those who are given this scripture, until they pay tax willingly submitting. ó ní ẹ bá àwọn olùṣẹbọjà níbikíbi tẹ́ ẹ bá ti bá wọn, ẹ bòdè wọn ní bùbá, ẹ gba jísíà lọ́wọ́ wọn, ẹ sọ wọn dẹni yẹpẹrẹ. nǹkan tó wà ní Al-Qur'ani nìyẹn bàbá.
ṣẹ́rẹ́ni tó bá ṣẹ́rí Yorùbá tó bá ti wá sọ́dọ̀ yín sà tó bá ń ṣe mlẹ́mlẹ́ 75% ọmọ Yorùbá tó ń ṣe Islam ni wọn mọ nǹkan tó wà ní Alukurani 75 Allahu Akbar ṣẹ́rí kí ni tí mo kà fún yín ó wà nínú nǹkan tá a fi máa ń kírun o nǹkan tá a fi àwọn àyà tá a fi ń kírun nìyẹn sá o oríṣiríṣi ni mo lè máa kà fún yín o tó jẹ́ pé ẹ pa wọ́n ẹ lé wọn ẹ pa wọ́n most of Yorùbá tó ń kírun lé ní sà ló wá ẹni ṣẹ́rí nǹkan tí mo kà fún yín nǹkan tó máa fi tẹ̀yìn ọmọ Yorùbá jẹ ni pé wọ́n á nígbà ogun ló sọ̀kalẹ̀ ẹ má dá wọn lóhùn o ẹ má dáhùn sọ ìgbà ogun kọ́ ló sọ̀kalẹ̀ o mission wọn nìyẹn nǹkan táwọn pípò yìí ń kà tó fi bá wa jà lélẹ́yìí bọ́dẹ̀ sí táwọn bá ṣọ́ra wọ́n sì máa gba gbogbo ilẹ̀ wa nìyẹn o nǹkan tí mo kàn lè sọ fún wa ni pé gbogbo àwọn gọ́vnà wa tó kù àsìkò tó fún wọn gbogbo owó security tó ń gbà èmi ò blame Tinubu torí Tinubu ọkọ ló máa bá wa ṣe ilẹ̀ wa pàápàá Tinubu kọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó kù tó ń gbowó òun nìkan ṣe nǹkan tó fà á tẹ fi rí pé àwa tá à ń sọ̀rọ̀ tán fi ń bínú sórí Yọmí nìyẹn ẹ wo ìgbà tí Gumi ti wá ń sìn ilẹ̀ Yorùbá ò ti rójú tó ti ráyè ẹ wo nǹkan tí Gumi wá ṣe bàbá mi ẹ gbé nǹkan tẹ ọjọ́ òtẹ play yẹn ẹ gbé sí ọpọlọ sà kẹ wá nǹkan tí Gumi wá sọ fún wa nílẹ̀ Yorùbá kẹ wá sọ ní ìpàdé ọlọ́jà àtàsínwín kẹ wá sọ fún mi nǹkan ìpàdé ọlọ́jà àtàsínwín tó yẹ ká máa bá Gumi ṣe ẹ gbọ́ ọdíò yẹn sà kẹ́yìn náà wá gbé sọpọlọ kẹ wá wo ìpàdé ọlọ́jà àtàsínwín wọ́n ti lọ fa wàhálà wọ́n ti lọ fa wèrè lọ́yàn sí báyìí wèrè ti wọlé tó wá ń sìn. ṣé ilé ìlà máa bá lọ ẹ bá mi sọ fọlọ́yè ẹ̀gbọ́n yín ni kó má lọ bì kankan kó rò dáadáa kó tó má lọ tẹnẹ lẹ́nu pa mùsùlùmí ti wà láàrin àwọn tó fẹ́ jẹ́ ọmọ jagunjagun fún wọn. àwọn náà ni ọ̀dẹ̀ gbẹ̀yìn bẹ́bọ jẹ́. àwọn á lọ tàn pa ní o àwọn náà máa sọ bí tágbára ẹ wà fún o ẹ tètè yá sọ fún bàbá yẹn olú máa jèrè àwọn ọmọ ẹ. God bless you baba. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ó gbọ́ sà. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín sà. Thank you. Yes. Can you imagine? àwọn náà ni wọ́n ti olúwa ẹni ẹlẹ́ni sí jẹ ẹkùn tí wọ́n kọrún síṣẹ́ dàsí lápò Oníkòyí ṣe bẹ́ẹ̀ fàlàfin jò ní ẹdùn gbógun òun náà ṣe bẹ́ẹ̀ fàlàfin jò ní. hello sir. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. ẹ mọ̀ pátárọ̀ ẹ pé ètò. àwa rèé o. Ọlọ́run bá wa tó délẹ̀. àmín o. Kọ́lá tó pé tán ipọ́n ti sọ díẹ̀ nú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Okay. ẹ bá ní wọ́ọ̀nù olóyè. tẹ́ ẹ bá wo ibi tọ́rọ̀ yẹn dé dúró Yorùbá ní tí kú lé ò bá pààyàn tó dí ò lè pààyàn. bó wọn ti káwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì tẹ́nìkan kan ò rí wọn. àbí o. tí bá sàwọn tó ti gba wèrè mẹ́sìn tí ń bẹ láàrin ìlú ló fún wọn ní information. ibi ni ẹ gbà ibi ni ẹ tọ̀. ẹ wà àwọn tààràtà tí wọ́n sáré tẹ̀lé wọn wọ́n rí kíní bọ́ǹbù tí wọ́n ń pè ní iye dìmọ̀ náà fún wọn. ọ̀pọ̀ àwọn ẹni ẹlẹ́ni dànù. ìjọ tó ti ṣẹlẹ̀ ojú ẹlòmíì ti bàjẹ́ kò lè fi ríran mọ́. kò sẹ́ni kankan tí ó tọ́jú rẹ̀ mọ́ o kò síjọba kankan tí ó sọ pé àwa la rán bí tó ti ṣàgbákò. olórí burúkú chief imọ̀ Ògbómọ̀ṣọ́ Sódúnpín kẹ́ ẹ lè mọ̀ pé ìran wa ti kẹ́ran mérò. gan tipẹ́tipẹ́ ni o. tipẹ́tipẹ́ ni. àti kẹ́ran mérò tipẹ́ o. tipẹ́ sẹ́rẹ́sì yẹn pẹ̀lú orúkọ táwọn èèyàn wa lọ ń jẹ́ kò jà mọ́ ìyàtọ̀ nú ọkọ mọ́ àtọmọ àlè. tẹ̀rí lọrin tẹ́ ń wó olórí burúkú ẹ̀mí àwọn tó wà ń bẹ̀ yẹn tí wọ́n sì gbà pé òun fẹ́ kú lónìí kú lọ́la bí ìran Yorùbá ó ti wó ni o. àwọn ní plan fún ìran Yorùbá tẹ́lẹ̀. 80% àwọn tí ń dàrin wa láàmú òun ló plant wọn sọ́dọ̀ wa. lágbára Ọlọ́run. àwa ni ká múra àwọn ọmọ ọkọ ẹ̀yin náà tọ́lọ́ ń lò ẹ mọ sọ́rí ìrìn torí Ọlọ́run. God bless you baba. àbọ̀ Ọlọ́run dájú lórí yín. àmín o àmín o. eléyìí èsogun àdájà. ogun gbogbo wa ní. kọ́kọ́ lọ sinmi for now. bẹ́ẹ̀ni. tí ọba sí equipment tó equipment láti federal government tí wọ́n kò fúnra Yorùbá téèyàn ò fi rìn inú gbó ibi tẹ́ bá plant bọ́ǹbù mọ́ tí èsì pa sọ fún wọn pa ń bọ̀ téèyàn dàlú wọn lójijì báwọn náà ti ń dàlú wa lójijì.
ọ̀yà lóríṣiríṣi Tinubu ni already yìí o. oríṣiríṣi dictators tá a fi mọ̀ bí nǹkan bá ń bẹ lójú ọ̀nà. tí bá ń bẹ lójú ọ̀nà láti Amẹ́ríkà. yes. eléyìí ṣe ogun ìbọn nìkan mọ́. kò sí ní tá a ní ìdí tá a lè rí láti China, kò sí ní tá a lè ní ìdí tá a lè rí láti Israel, kò sí ní tá a lè ní ìdí tá a lè rí láti Amẹ́ríkà. ẹ wá wo lórí burú Ṣèyí Mákindé, gbogbo bítúmọ̀ ilẹ̀ Yorùbá ló ti tà tán. ọmọ ọlọ́mọ fẹ́ jẹ president ni incoming president wa náà. gbogbo ilẹ̀ ló ti gbà tán tó ti tà tán. still náà kò ní tẹ́ lọ́rùn. ikú ní tẹ̀dá lọ́rùn. mi ò mọrú àwọn tó bírú àwọn olórí burúkú yìí o. God bless you sir. yọmọ wò sọ ẹjẹ ọmọ kankan oró tí ń bẹ nínú ẹ ẹwà àwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì. Fúlàní tó lè gbé obìnrin tó pọn ọmọ sẹ́yìn tí yóò bójú wò pé ẹ ti kọ́ àwọn kan wọ́n máa lọ. ogun ìmáwọn ọmọ kékeré láwọn ìlú gidi. nígbà táwọn baba ńlá wa ń jagun lójú méjèèjì wọn epo obìnrin. wọn ipa láboyún wọn sì pọ ọmọdé kékeré. wọn ipa láboyún wọn sì epo lílù. káláwọn yẹn lójú àánú ni irú àwọn tó gbọ́ ọmọ pọ̀n láàrin wọn gbé ó yá ìwò padà ń tiẹ̀ eléle padà ìjẹ́lẹ̀ ìwò padà ń tiẹ̀. àti máwọn àgbàlagbà àwọn ọmọ kéékèèké yìí ìtẹ́ fi mọ̀ pé ìran wọn ọ̀bá ran wa róore. mo ti sọ many times. God bless you baba. tí wọ́n bá káwọn ọmọ yẹn lọ for 10 years tí wọ́n ń kọ́ wọn lédè Fúlàní àwọn ọmọ wa ló kojú ìjà sí wa lọ́jọ́ iwájú o ànímọ̀ fáwọn ọmọ wa là ń bá jà. God bless you sir. ntí wọ́n ń ṣe gangan nu. God bless you sir. ìmọ̀ bí tó bọ̀. All right sir. Ọlọ́run wá pẹ̀lú. àmín o. ǹjẹ́ o mọ̀ pé tipátìkúkù náà fi mú Ọ̀yọ́ gba ẹ̀sìn Islam? mọ̀ ń bọ̀ ń bẹ̀. hello. hello ma. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ ma. ṣé ìwà lórí ètò? bẹ́ẹ̀ ni ma. ẹ ṣe ẹ kú ètò. yes ma. Olúwa túbọ̀ máa fún yín lókun àtagbára ẹ̀ ní ṣàárẹ̀ o. àmín ma. ọ̀rọ̀ yóò ga o. Ọlọ́run jọ̀ọ́ kó ṣàánú wa o. àmín o. gbogbo àwọn tákàǹtì àwọn baba ńlá wa ṣì wà lọ́wọ́ wọn náà ti lọ dànù bí èyí sẹ́yìn tí bọ̀dá yín jẹ́kẹ́ lọ jùnù. gbogbo tàwọn tọ̀dọ̀ tiwa náà láti kó sí gbóngbà náà gbogbo àwọn agbára ńláńlá. àwọn eléyìí tó bá kù káwọn gbé nígbàlẹ̀ yẹn wá. tó gbé fáwọn bọ̀dá wa ńgbà náà táwọn Gẹ̀ẹ́sì wá dọ́gbọ́n gba gbogbo agbára lọ́wọ́ ọwọ́ èyí tó sì kú nú ọwọ́ yín ẹ gbà wá o. ẹ gbà wá ẹ má sùn o. kí wọ́n bá wa kó ìwà ń kékeré. kí wọ́n bá wa kó jáde. ìyá wa àgbà wọ́n gbọ́ pé gbowó àjọ náà bá wá náà kó gbogbo ogun wá. wow. náà wá jalè ìyá ti sùn ti ẹ̀gbà tó máa jí làárọ̀ ó bá wọn tó ń gbálẹ̀ ni. wow. wọ́n gbálẹ̀ wọ́n fẹ́ẹ́ gbálẹ̀ kú. wow. gbogbo ẹ̀yin tó sì kù sí lọ́wọ́ ẹ ṣàánú wa o. gbogbo ọ̀rọ̀ iwájú ogun ọ̀rẹ́ níjọ́sí. tó gbogbo wọn di tó yín bẹ̀rẹ̀ sí ní ta wọ́n tágbọ́n ń ta wọ́n ẹ dìde o. gbogbo igbó wa náà ti sọ̀ráǹdì o. pátápátá mà. ẹ bá wa rán oyin àtagbọ́n sínú igbó àwọn tí ò ń ṣara wa àwọn tó dẹ̀ wà lára wa náà tó ń gbẹ̀yìn gbẹ́bọ jẹ́ kí gbogbo wọn kó lọ máa ta wọ́n. lágbára Ọlọ́run. kó lọ máa ta wọ́n tó bá dẹ̀ lè yin oyin níbọn kó máa yìn ń bọ lọ́hùn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bàbá burúkú ọlọ́run bíi go magi tó kù yẹn Muhammed Buhari. lágbára Ọlọ́run lágbára àwọn onílẹ̀ bàbá yẹn kò ní sùn re. kò sùn re tẹ́lẹ̀ kò lè sọ fún àpò sùn re. gbogbo ohun àtàwọn tó kó àwọn ará bíi ìwọ ìlú tó ní kí wọ́n bá òun lé Jonathan lọ táwọn yẹn wá dé tọ́jú oyè ọmọ takú tán lọ. tí wọn ò lọ mọ́. gbogbo ẹ̀yin alálẹ̀ bàbá yẹn orí ìkúnlẹ̀ yẹn ó máa jó látòrí báyìí ni ó máa jó ni kò ní dìde níbi tó wà tọmọtọmọ dẹ̀ ni torí òun ló dá gbogbo kinní yìí sílẹ̀ o àti gbogbo àwọn àáfàá Ọlọ́run ò rẹrù wọ́n jẹ́ káwọn náà ṣòṣùkà gbogbo yín báyìí gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ yìí ẹni ẹlẹ́ni tó ń ṣe tó lọ bí iṣẹ́ ìpò òun máa jẹ òun máa mú bá pòrú ìlú ńlá yìí ni ọkùnrin yẹn àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ ti ṣẹ́ṣó ṣùgbọ́n ṣé Nàìjíríà pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ìnànà tó gbé gbá ìbò tó lórí burúkú olè tiwa lógùn state tíyẹn ń yayọ̀ ṣẹ́gun ṣé inú ọ̀fọ̀kọ́ ló yẹ kán wà kí gbogbo wọn kán mú national flag wọn gan kán sọ di háàfù. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà lágbára Ọlọ́run gbogbo wọn tó sọ̀lú yẹn di báyìí wọ Ọlọ́run gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ yìí
olúwa lọ béèrè lórí wọn tọmọtọmọ o àmín 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 tilétilé tayátayá tọmọọmọ báyìí ló máa béèrè lọ́wọ́ wọn. àmín. Torí eléyìí wá ga o ó lágbára díẹ̀ mọ́ mi. eléyìí wá ga o ó lágbára tó lè jẹ́ pé ṣe náà dẹ̀ ń kó wa lọ́mọ lọ bí yẹn ibi tó ń kó gbogbo ìlú yìí. Gúnmi wà ń bẹ ẹnu wọn ò ká Gúnmi. Gúnmi ń ṣe bí Olódùmarè bó jẹ́ Ṣòwòrẹ́ ló sọ̀rọ̀ sí wọ́n ti lọ kì í mọ́lẹ̀. Wọn ò lè fọwọ́ kan Gúnmi ṣùgbọ́n èmi mọ̀ pé ikú ń jọ̀gẹ̀dẹ̀ ó rìn dífẹ̀ kínni. Ìjẹ̀bú kò lè pé ohun tó ń dùn ó máa ń pa ní. Ẹnu ẹ̀ ló ń wà yẹn ọwọ́ àwọn ará bífẹ̀ tó tẹ̀ná. Àwọn yẹn kúkú ní ṣìgìdì tí wọ́n tán ránṣẹ́. Wọ́n á kàn kóòdù orúkọ ẹ̀ síbẹ̀ àti kinní ni níjọ́ tó bá máa mú báyìí ó máa dàbí nígbà tí lógbò mú eku ni. Ẹ̀yin ẹ filẹ̀ Ọlọ́run ti sọ pé ọjọ́ ẹ̀sìn ẹ̀ àwọn ní IAD wọ́n ìwà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ yín orí tútọ́ pa Àyákòmẹ̀ tó sọ pé òun burú ju òun gan lọ tó ń pa àwọn ará ìlú ẹ̀bí ẹni pa ìṣinṣin nígbà tí Tinubu máa mú oorun tilétilé ni àwọn 14 ló mú pọ̀njọ́ kan ìjẹ́ kóun máa rìn kó máa yan gbogbo wàhálà ti Jagunlabi sì ń fà pé àgbáyé èyí tí ráyè tiẹ̀ tó bá ráyè tiẹ̀ báyìí òun yẹn small fry ni ẹ̀yẹn lọ́kọ́ déètì ní ìsílẹ̀ o ẹ lọ́kọ́ déètì ní ìsílẹ̀ ṣé o ẹ ṣàbẹ́mi sọ fólóyè ẹ bá ń sọ fún nísìnyí kí Christian má wá sí mi o. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń bẹ̀ o. Kó má wá sí mi kó jọ torí Ọlọ́run. Jẹ́ ń gbogbo àwọn ọmọ tó súnmọ́ ń sìn pàpà kó bẹ̀rẹ̀ sí ní pàlèlé wọn lórí. Èyí tó bá fẹ́ gbàbọ̀dé nínú wọn kó forí ẹ̀ gbé. Bẹ́ẹ̀ni. Torí ǹjọ́ sí àwọn náà gbàbọ̀dé o. Bẹ́ẹ̀ni. Tọ́dúró sẹ́nu ọ̀nà tán ló wà ńlé bí ò bá ń ṣagbára àwọn ọ̀gbá ni ọkùnrin yẹn ò bá ti bógun yẹn lọ. Bẹ́ẹ̀ni. Kó jọ torí Ọlọ́run. Yẹ̀yẹ́ làwọn olórí burúkú sì máa ṣe ní ìsìn. Àwọn ọmọ tó bá sọ̀rọ̀ àǹdẹ̀ ń sìn níṣẹ́ ni kó máa fi wọ́n rí pé tó bá lóun fẹ́ gbàbọ̀dè wọ́n máa fi ṣètùtù fóun ni bó dẹ̀ ṣe máa rí nìyẹn. God bless you ma. Ẹ jọ̀ọ́ o gbogbo ẹ̀yin tó ń ṣèkù sí lọ́wọ́ ẹ ṣàánú ilẹ̀ Oòduà o ọ̀rọ̀ ọ̀fẹ́ sì wà ń bẹ̀ ẹ bá wa rán sínú gbogbo oko wa o. Gbogbo ibi tó ń bá sá sí kẹ́mu lọ máa mú wọn lẹ́sẹ̀ mọ́bẹ̀ gbogbo ohun ìjà wọn yẹn kó domi a sì mọ̀ ipá gbára yẹn sì wà síbẹ̀ o. Kò burú ire o. Ó dàbọ̀ ma yes ma God bless you ma. Àmì ma ẹni mi ní wáyé tì ma o ó dàbọ̀ ma yes ma. Ok mo ń wo ní comment section pé ẹnìkan sọ pé ó rà nípa àwọn yẹn ti regain freedom. I don't think so because this is 1 hour ago okay like 9:17 p.m. No community is safe anymore. NLC demand urgent action. Ó fa Ògbómọ̀ṣọ́ abduction. Mi ìyá jiyàn tó bá jẹ́ breaking news tó bá dẹ̀ jẹ́ breaking news kẹ́nìkan send ẹ̀ sí mi. Tó bá jẹ́ pé àwọn tí wọ́n kó yẹn wọ́n ti regain freedom. The Nigeria Labour Congress NLC has demanded urgent security action from the federal government following the recent abduction of school children and teachers in Orire local government area of Oyo State. On Friday, government attacked communities within the Ahoro, Ishele, and Yawota R6 of Orire, Ògbómọ̀ṣọ́, abducting several students and 7 teachers at the community high school in Ahoro, Ishele, LA Primary School, Ishele, and Yawota Primary Nursery and Baptist Nursery and Primary School. So the attack left an assistant headmaster identified as Joel Adeshiyan and a commercial motorcyclist dead. A video which circulated on Monday showed the bandit beheading Michael Oyedokun, one of the abducted teachers, in captivity after tying him to a tree. The video, which has sparked outrage on social media, has raised fresh concerns over the safety of the remaining victims. Reacting to the development in a statement in Abuja on Wednesday, Joel Ajaero, NLC president, described the Ògbómọ̀ṣọ́ attack as another painful reminder of the worsening security situation across communities nationwide. He said, and I quote, "The tragedy of Ahoro, Ishele and Yawota demonstrates that no community is safe anymore, while innocent children are increasingly becoming targets of violent criminal groups. We have had enough condolences and endless assurances. Nigerians expect decision action, effective rescue operation, and stronger security measures capable of protecting lives and restoring public confidence." Honestly, so that is 100% truth. According to Nan, the NLC president noted that the abduction and Oyedokun's mother is in captivity. God bless you,
Sacred Socrates. God bless you. Ajaero said, the Ogbomoso abduction must be treated as another routine tragedy, warning that continued attacks on schools and communities threaten Nigeria's stability and public trust. He commended security agencies and local vigilantes for their prompt response, saying available reports indicated they pursued the abductors immediately after the incident occurred in the affected communities. Governments at all levels must wake up that insecurity has become to national survival, social stability and citizens' confidence in democratic institutions, Ajaero said. He said, and I quote, our security agencies must undertake sincere soul searching and adopt stronger strategies because Nigerians can no longer continue living in fear, uncertainty, and endless money. The NSC president expressed concern at reports that security operatives were repelled by improvised explosion devices, IEDs, allegedly planted by the abductors during the rescue attempt in the area. He claimed that the abductors had used the kidnapped puppies and teachers as human shields, complicating efforts by security personnel and local volunteers to secure their release safely. According to him, the development indicates declining national capacity for effective rescue operations and deterrence against criminal groups terrorizing communities and targeting innocent citizens across the country presently. Ajaero warned that persistent insecurity could push desperate citizens toward relying on criminal groups for protection, describing such a possibility as dangerous for national unity and democratic governance. He lamented that rural communities previously considered safe are now vulnerable, while residents increasingly fear that major urban centers may eventually experience similar attacks in broad daylight. Ikú tí ń gbojú gbẹ̀ ni òwe ní ń pa fún ni. Àwọn tí wọ́n wọlé láàárọ̀ kùtùkùtù àárọ̀ náà káwọn ọmọ yẹn àárọ̀ náà káwọn olùkọ́ wọn wọnú igbó lọ kò sí ìlú tí wọn ò lè kọlù ìsìn ọ̀dẹ̀kọ́kú ni wọ́n. So the NSC president called for sincere national conversations on insecurity, urging governments at all levels to adopt fresh strategies and stronger tactics against terrorism and organized criminal activities nationwide. Nti Labour leader sọnù. That is Labour president. So now lórí ìròyìn pé bóyá wọ́n ti gbòmìnira mò ń bọ̀ o. Mr. Adeyinka Alabi, God bless you, sir. Mo rọ́wọ́ yín o, mi ní wáìtì, iná ò ní tán wo yín lágbára Ọlọ́run. Oyo abduction, police intensify rescue, a panic spreads. Òní náà ni, okay. All right, the Inspector General of Police, Tunde Disu, has deployed more detectives from the force headquarters, Abuja, to collaborate with the Joint Security Team as part of intensified efforts to secure the release of the abducted teachers and students of 3 schools in Olori local government area of Oyo State. As informed, police source told newsmen in Ibadan on Tuesday that the development was aimed at rescuing the victims on earth. The source said, and I quote, more detectives have been deployed from the force headquarters to collaborate with joint security operatives already on the ground. The kidnapped students and their teachers will soon be breathed the air of freedom as government and the relevant security agencies are leaving no stone unturned. The security agencies will exploit all opportunities to ensure that the students return safely to their parents. There is no cause for the parents and the people of the state to be apprehensive as the government is on top of the situation. The newsman reports that scores of teachers and students of Baptist Nursery and Primary School, Yawota Community Grammar School, and Early Primary School, Ishele, in Orire local government area of the state were abducted
during coordinated attacks on Friday around 9:30 a.m. Governor Seyi Makinde had earlier confirmed that 7 students were abducted from community secondary school while 18 children and 7 teachers were kidnapped from First Baptist nursery and primary schools, adding that 1 person was spying during the attack. This came as capable fear gripped residents of Ogbomoso over an alleged invasion of the town by bandits. The panic saw parents rush to school to take their children home, while some schools hurriedly shut down. Ikú tí ń pojú gbẹ̀ ni, òwe ńlá ní ń pa á fún ni. Àwọn òbí yà ń lọ iléèwé lọ mọ́ ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ iléèwé ń tilẹ̀kùn ìgbò kójúmọ́ ríbi ẹsẹ̀ lóògùn ẹ̀ láyé àtijọ́, gbogbo ara lóògùn ẹ̀ láyé ìsìn. There were also rumors that bandits had infiltrated Ladoke Akintola University of Technology. A resident of Ogbomoso, Kasim Abdullahi, said students and pupils in both public and private primary schools jumped through windows and fled their classrooms and school premises. He said, and I quote, "Many parents compounded the problem as they started rushing to their children's school to pick them up." Reports also emerged from Ajawa, headquarters of Ogoluwa local government area, the bandits were disrupting peace in the area. However, the Oyo State Police Command described the alleged infiltration of bandits into Ogbomoso as a false alarm. The command, in a statement by its police public relations officer, Olayinka Ayanlade, said the panic stemmed from claims by some students that unfamiliar faces were sighted behind the school fence. The police said investigations revealed that the individuals were an officer of the Nigeria Security and Civil Defense Corps attached to the Kwara State Command in Laarin alongside 2 civilians in a Toyota Venza SUV. The statement read, and I quote, "The individuals were questioned and explained that they had merely visited the lady among them in celebration of her birthday. During verification and due diligence, relevant NSCDC authorities in Ogbomoso were contacted to confirm the identity and status of the officer involved. It was further observed that during the interaction, an altercation reportedly occurred between some teachers and the visitors, which inadvertently heightened suspicion within the school premises. Consequently, some students began spreading unverified claims to neighboring schools and surrounding communities, thereby escalating panic and tension across parts of Ogbomoso and Ajawa before the actual fact of the incident were established. The command added that it had intensified patrols and visibility policing around the affected communities, while critical stakeholders had been engaged to reassure residents and restore public confidence. God bless you, iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn náà mọ́wọ́ ti gbọ̀ndò, wọ́n ń gbìyànjú iṣẹ́ wọn. Oh, okay. Mọ́mí mi Ládéyínká Àlàbí o. Àwọn náà ra síkà fún mi. God bless you ma. Mi ní wáyé tì ma. Mr. Tunde Okoli. Bọ́yé mi gangan kí n pè ń padà fúnra mi. Ẹ ti pè mí. 1, 2, 3, 4, 5, 6, 7. Níbí nìkan ẹ jẹ́ n pè Mr. Tunde Okoli padà. Kí n mọ̀ wá lọ. Hello sir. Hello abẹ́fẹ́ wa Ogaju. Mo ní kí n gbóhùn lẹ́nu yín kí n tó máa lọ. Ọlọ́run adẹ́rìjì yẹn àti àwọn bọ́dà sàríkà tí wọ́n pè wọlé. Sọ́mà ẹ ṣàbílẹ̀kì ìsájẹ́dí àfíìs. Ẹ tún jẹ́ ká lè ìbànújẹ́ tí àwọn wèrè kó bá wa. Bẹ́ẹ̀ni. Ẹ tún dùn wá nínú lórí ẹ̀ pé kájẹ kẹ́rọ̀ kẹ́lẹ́rò. Bẹ́ẹ̀ni. Kẹ́rọ̀ kẹ́lẹ́rò. It's very sad. Àmúdẹ̀ láìkí gbogbo nínú àmọ̀ràn àtọ̀rọ̀ tẹ́ fi ránṣẹ́ sí Ṣèyí Mákindé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kú Yorùbá ní kú yóò tó wá bẹ́kún ẹ̀kú. Èmi ò rí rẹ̀ rí. Èmi náà ò rí rẹ̀ rí o. Ó jẹ́ pé kó pé pẹ̀lú gbogbo wọn tó wá fún mi
pẹ̀sidẹ́ntì ló fẹ́ lọ jẹ pẹ́sidẹ́ntì ìwọ tó jẹ́ politician tó mọ nǹkan tó wá kù lọ́wọ́lọ́wọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ tó wà ń bẹ̀ as president ni àwọn èèyàn yìí bá fa wàhálà tó yẹ kó if nothing there is a way tó jẹ́ kókó pé tó bá ń ṣe èmi àdìkàndọ̀ politician tí mi jẹ́ kò ṣe gbogbo ìgbà níbi sọ́pọ̀tì tí pátì mi ò bá gbé tí wọn ò bá fẹ́ ṣe nǹkan tó wù mí tó bá jẹ́ opposition ni mò ń wò pé pé ibi tí èèyàn ti ní tèmi wà ní wàhálà opposition bá ń support mi dẹ̀ ní kó pátì mi ló wá di kókó pé kíní olóòrùn ṣe kíní àtìgbà tí bọ́bọ̀ yẹn ti jẹ́ kí kíní kò lè sọ pé òun mọ̀ pé kò sí bí irú Gumi yẹn ṣe fẹ́ visit Ìbàdàn tí ò ní mọ̀ àti nínú because àwọn security agencies máa fún ní briefing every governor ló gba security briefing every day bí president náà ṣe ń gbà. so ìgbà tí wọn náà ti lọ gba irú Gumi kó wá sí state yẹn you should be expecting something like this. pé nǹkan tó máa follow nìyẹn gbogbo àwọn nínú àwọn bàbá wa náà tó jẹ́ president nínú lẹ́tùwẹ́ ló ká wò wọn tó máa ṣe ní tọ́kọ́lọ́ jẹ́ kó ní second term. bóyá torí election máa lè dìbò election tó bọ̀ ó lè jẹ́ kó wà difficult fún láti take a very hard decision on that food tó pẹ̀lẹ́ ní Gumi. But the mímọ̀ fún kò pé when it comes to taking hard decision if there is any only one politician tó mo trust in Nigeria Bọ́lá Tinubu ni take a very hard decision tí Bọ́lá Tinubu ni tí ò dẹ̀ ní kẹ́ bó èèyàn tí mo mọ̀ dáa bó ṣe bí ọgbẹ́ máa sọ. tí ò ní wojú tó fún àdélé tó ń ṣèdè Bọ́lá Tinubu ni mílíọ̀nù náà. mo mọ ọ̀gá dénú bedroom ẹ̀ tó bá jọ̀rọ̀ kókó decision tó fẹ́ tẹ́ kí o tó máa ṣe ará ìlú lórí ẹgbàgbẹ́ á tẹ̀kẹ́ ìwúdọ̀ kò ní adam all the consequences. mo ló ṣe máa rí bí pé to some people pé ó lágídí ó ní gbéraga ó lẹ́bìtì because òun ò kì í flinch láti take a very hard decision. ìwọ̀n tó dẹ̀ jẹ́ káwa ọmọ kékeré kan tẹ̀lé politics ti tomorrow nìyẹn ó ṣe pé ti today dọ̀nà except tí ọ̀gá bá kó ní politics ní irú mi máa kó lẹ́yìn ẹ̀. but as long as he is politics he will be my leader he will be somebody that I will always follow and then would I want to emulate. It's very sad. ó bá yàn lọ́kàn jẹ́ o. because irú tí ó bá jẹ́ ọ̀rọ̀ pé irú ẹ̀bẹ̀ tí wọ́n ṣe pé Ṣèyí Mákindé ó yẹ kó dín lọ ìfá àkókò bẹ̀rẹ̀ lókàlì irú àwọn ẹ̀bẹ̀ bọ̀bọ̀ ọdún ló jẹ́ máàmù Ògbómọ̀ṣọ́ tó ń bá ọba Gájì fáyẹn wọ́n lọ gbé immediately. wọ́n ti lọ gbé ó yẹ kó ti gbé báyìí náà bàtà tó bá ti bẹ̀ sí ra gbogbo irú àwọn yẹn lẹ́kùn ẹ̀wọ̀ àwọn ọmọ yẹn jáde. bẹ́ẹ̀ni. fúnra àwọn bádìsì ẹ̀ náà ká ọmọ yẹn jáde ti kọ̀ọ̀kan níṣòwò. God bless you baba. fúnra àwọn máa tún kó jáde because ìgbà kò sí bí irú àwọn yẹn ṣe lè wẹ̀ mọ́ nínú kẹ̀kọ́ ló ṣẹlẹ̀ náà báwo ló ṣe fẹ́ wẹ̀ mọ́. àgẹ́gẹ́ bí ọ̀kọ́ dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn so-called Muslims láàrin wa tó wọ́n máa sọ pé kó Islamu àwọn òṣìṣẹ́ ṣé oníṣẹ̀ṣe ni wọ́n ni. àbí o. ṣé oníṣẹ̀ṣe ni wọ́n ni àbí gbàdúrà wọ́n ṣe àlàáfà gbọ́dọ̀ ń dúdú ìgbà yẹn ṣé Ògúnyè ni wọ́n kígbe ní àbí Ọ̀yáyè. People should grow up. A máa sọ kókó religion pé ó wà difficult. Kò sí kan tó wà difficult nínú religion láti kiri. The Quran is a very small book. I'm a Christian. Mo ti ka Quran more than I can't know how many times mo ti ka Quran from beginning to the end ju bí mo ti ṣe ka Bible lọ. It's a book of war. There's something kò sí kan tó àti Bible àti Quran kò sí lè tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run because kò sí lè tó yẹ Ọlọ́run pé anybody jókòó pé máa kọ ọ̀rọ̀ yìí sílẹ̀. storybook méjèèjì. Storybook méjèèjì. Bẹ́ẹ̀ni ìjọba ló kókó pé ti Islam yẹn ìjọba ní ló dáadáa òun lè wá kọjá storybook ìjọba ti book of war. bẹ́ẹ̀ni. ogun ní from beginning to the end. God bless you baba. olùkọ́ náà ẹja fi dàdúrà ká fi ọ̀rọ̀ àwọn ọmọ ìtàgbà ọmọ kéékèèké àwọn ọmọ tó ṣe kọ́lẹ̀ pọ̀ láyé. a máa rí wọn padà. ṣùgbọ́n kò ní ṣàìlẹ́yìn bí òkú ìyá jọjọ
tó kú ńlé tí wọ́n lọ rèé gbé e sin lóko. Àwọn èèyàn kan ní ó foríkọ, àwọn èèyàn kan ní ó jẹ̀yà rẹ̀ torí pé ẹni tẹ́ ẹ pa lára àwọn èèyàn wọn ṣe lẹ lé wọn lóró. Ẹ ti wá jẹ́ kó yé wọn wípé òkè ọya òun kò ṣeé gbé fún wọn. Wọ́n wá ń wábi tó tutù tán lè bá sí. Lo and behold, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ni wọ́n rí gẹ́gẹ́ bí ibi tó tutù tí wọ́n ń bọ̀ wá bá. Ńlọ́fà àtáàkì l'Ékìtì, ńlọ́fà àtáàkì nípínlẹ̀ Kwara, ńlọ́fà àtáàkì nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn ibi tíṣẹ̀lẹ̀ ìjàmbá yìí ti ń wáyé yìí, ẹ rí i pé agbègbè kan náà ni. Kogi mẹ́kìtì, Èkìtì mọ́ Kwara, Kwara mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, ibi tí wọ́n ti súnmọ́ra wọn bí ààlà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Kwara náà ni ìjàmbá yìí ti ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí, ìlú tó ti wà láti ṣẹ̀ǹbáyé láti ìgbà tí Ọ̀yọ́ ti wà ló ti wà. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. So now Gumi wá sọ̀rọ̀, ó ní kò síbi tá a fẹ́ lé àwọn Fúlàní darandaran sí. Ẹjẹ́ àyà lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé Fúlàní ti ń daran gangan níyì tí ń pààyàn ni? Because lọ́pọ̀ gbangba tá a sọ̀rọ̀, ẹni Fúlàní ti ń pa ẹran, ti ń ta ẹran, ti ń sin ẹran, ẹ láwọn gangan kọ́ ni wọ́n ń jìyàn gbé. Ẹni Fúlàní àwọn Fúlàní tí wọ́n ti oró tán ń jìyàn gbé, ẹni àtòkèrè làwọn yẹn ti wá. Ìjọba wí bẹ́ẹ̀, wọ́n ní Sudan, Niger, Chad, nkankan ńlá àwọn Fúlàní tí ń dà wá láàmú yìí ni wọ́n ti wá. Tẹ́ ẹ bá gbọ́ èdè ẹnu wọn, ẹ rí i pé kọjọ fúfúdè. Oríṣiríṣi nǹkan ni wọ́n sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jí gbé tí wọ́n jàjàbọ́, àwọn náà sọ wípé èdè Fúlàní wọn kò já gara àbí nkankan. Ọ̀dà ńgbà tí wọ́n ìsara wa, kí ló dé tó fi ní wá lára láti kọjú ìjà sí wọn? Bí wọ́n bá jára wa, tí wọ́n jẹ lóyó wọn náà ó. Bọ́mọ Yahoo làwọn ọlọ́pàá bá rí mú, DSS bá rí mú, wọ́n hàn yín mọ́. Bọ́bá jọmọ Yahoo ní EFCC bá rí gbámú, wọ́n hàn yín mọ́. Àwọn tí ń ṣekú oró pààyàn rèé, ẹ rí wọn mú. Ǹtẹ́ bá rí mú nù wọn, ṣe lẹ tó ń kọ̀ǹfàtì wọn. Ẹni wọ́n rìpẹ́ǹtì. Ẹni tó gbàdá dání tó fẹ́ bẹ̀yàn lórí. Ẹ gbàdọ̀ ọwọ́ ẹ̀sẹ̀ ẹgbẹ̀mí ìpààyàn tí ń bẹ́nu ẹ̀. Boko Haram rìpẹ́ǹtì fún kíni? Ó lè àmọ́ rìpẹ́ǹtì. Fọwọ́ ajínigbé àmọ́ rìpẹ́ǹtì. Now oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láti rí. Mo mọ̀ pé yìí náà rí fídíò ìkànnì àwọn sọ́jà tó ọta ìbọn sílẹ̀kẹ̀ tí wọ́n ló máa ń ta fáwọn ikọ̀ afẹ̀míṣòfò yìí. To the best of my understanding, mímú tán múrù sọ́jà bẹ́ẹ̀. Lẹ́yìn tán bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tán, ó yẹ kí wọ́n fẹ̀yìn ẹ̀ tàgbà ni. Kí ló dé tá a fẹ̀yìn èèyàn tàgbà mọ́? Gbogbo àwọn tí wọ́n ń jí èèyàn gbé yìí, bá a bá mú ìdáríjì kọ́ lọ̀rọ̀ wọn gbà náà ó. Sòyẹn jẹ́ kẹ́rù ọmọ bà wá, ńgbà tágbára ìjọba ò bá ká àwọn ìṣẹ́pẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ awo etí omi. Bó ló ṣe fẹ́ ká ìtìbàmbá awalẹ̀ odò ńgbàgbára gọ́ọ̀mẹ̀ntì ò bá ká àwọn onísùnmọ̀mí. Bó bá jẹ́ orílẹ̀-èdè kan ló gbógun sí Nàìjíríà, bó láti ṣẹ́gun wọn? Ẹ wo iye ọdún tá a ti ń bá Boko Haram jagun. Ń gbọ́ ya àwọn eléyìí ó tún pínra wọn méjì. Àwọn kan nù wọ́n sọ wípé swap làwọn. Wọ́n tún yan olórí tiwọn. Àtọ̀tún àtòsí igi tọ́gba kọ kìí sùn. Bọ́n ṣe ń kọ́ lù wá lọ́tún ni wọ́n ń kọ́ lù wá lọ́sì. Àti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kún àpọ̀kọ jẹ́. Àní tó bá jẹ́ lókè ọya ni ọ̀sán ọ̀dà èwo ni ti South West. Now pápápá ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Gumi. Ẹ̀já gbọ́n tí Gumi sọ o. Gbogbo abiyamọ gbogbo ọmọ Yorùbá wẹ̀ tètè máa múra o. Mr. Túndé Òkòlì, mi ò ní wáyé tiẹ̀ ní dààmú lágbára Ọlọ́run. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe kí mi káàbọ̀ pẹ̀lú sticker. They are going nowhere. Ṣé ń gbọ́ nǹkan? They are going nowhere. Àwọn Fúlàní darandaran ní wíhun. Ó máa sọ̀rọ̀ pẹ̀lú command. Ó máa sọ̀rọ̀ pẹ̀lú confidence. Ó máa sọ̀rọ̀ bí ẹni pé kò sẹ́nì kankan tó lè mú, kò sí nǹkan kan tẹ́nì kankan lè fi ṣe. Can you just imagine that? Nínú ìlú tá a ti ní president gangan ò tí ì sọ̀rọ̀, àwọn aṣòfin ò tí ì sọ̀rọ̀ nígbà tó tiẹ̀ jẹ́ wípé jẹ̀ǹkúrẹ́dùn gbogbo àwọn aṣòfin tá a lá ní. Àti senate àti house of rep. Olè, ẹran oko, mẹ́ẹ̀ ní gbogbo wọn. Wọ́n láìkí condolence. Kàn mọ́ báyàn kẹ́dùn. Ó dùn máwọn tí ń bẹ nípò ìjọba wa dáadáa.
ṣùgbọ́n solution láti kúrò nínú wàhálà yẹn no, ó di lọ́jọ́ tí irú ìjàmbá bẹ́ẹ̀ bá tún ṣẹlẹ̀ kẹ́tún tó gbọ́rọ̀ lẹ́nu wọn. gbogbo àwọn múfúwo tọ́lẹ́ẹ̀tì Ògbómọ̀ṣọ́ ìkankannu ò ní sọ̀rọ̀ báyìí torí pé tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ yìí bí wọ́n ṣe fẹ́ kó máa ṣẹlẹ̀ gangan náà ló ṣe ń ṣẹlẹ̀ yìí. yàwá tá a wá jògìdì ọmọ Yorùbá ọmọ káàró òjíire ọwọ́ wo láfijélé tí ń bẹ ńlẹ̀ yìí agbára ìjọba láwọn ọ̀ka ńlọ jẹ́ kí n sọ wípé state police kọ́ làwa níìdì ní south west. káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá wa rú àwọn fìjìláńtì àtọdẹ ìbílẹ̀ kó bá wọn lú wọn lágbára ẹgbẹ́ ń tọ́ da jẹ́jẹ́ kán láǹfààní àti lu ń tọ́ da ẹ̀yin ẹ má wulẹ̀ rà fún ẹ jẹ́ káwọn gómìnà ìpínlẹ̀ ọ̀rà fún wọn kí wọ́n lówó security vote tí wọ́n gbà láti ẹjọ́ yìí owó tí wọ́n kàn ń dà sápò tán kó fún girlfriend wọn láti lọ gbádùn ara ẹ̀ ní Dubai tán fi ń raléralẹ̀ sókè òkun irú nọ́sẹ̀nsì wo ni gbogbo eléyìí. kí wá ló dé tí Gumi sì ń rìn lórí ilẹ̀ orílẹ̀-èdè Saudi Arabia gan arrest ẹ̀ wọ́n fi pamọ́ wọ́n fi sẹ́wọ̀n wọ́n dẹ̀ bá àna ẹ̀ pé kò gbọ́dọ̀ wọ Saudi Arabia mọ́. ìdínú tẹ́ fi lè pé lálàájì ẹni tí gbogbo yín respect lélẹ́yìí kò tó bẹ́ẹ̀ kò tẹ́rù tí wọ Saudi Arabia kan sọ pé èèyàn lórí ọ̀fẹ́ àti wọlé mímọ́ ẹ mọ̀ pé ègún ayérayé ni kan bá nìyàn láti má wọ kọ́ńtírì kan bí Olúwo tí wọ́n ní ó gbọ́dọ̀ dórílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n bá mú l'Amẹ́ríkà ní ìsìn wọn ó sàṣẹ́wọ̀n ni ibẹ̀ ni ó máa gbé títí ayé àìnípẹ̀kun àmín. ẹ̀já gbọ́rọ̀ Gumi. They are part of us and we are part of them. They are part of us and we are part of them. You are part of them, we are not part of them. Because we don't know them. They are not part of us. Tá a bá wọn tán, nǹkan kan ò pa wá pọ̀, ẹ̀jẹ̀ wọ̀ papọ̀. Kọ́nà ọba mi ń gbọ́. The best solution for this country. Mo ní wọ́n fẹ́ sọ tẹ́lẹ̀, the best solution fún orílẹ̀-èdè yìí. Ó ní pé kí wọ́n pín country yìí. Ṣé ẹni bínú pé mo tún sọ statement yẹn mo fọlọ́ ń búra solution tó lè fún ilẹ̀ káàró òjìrè ní àlàáfíà nu o but unfortunately kò ṣeé ṣe ká ní Tinubu fẹ́ fún wa ní ẹ̀bùn oríire ni kọ́kàn déédéé ròǹjọ́ kan wípé kú ọ̀dọ́jú àrùn tó dóṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn jọ ṣe ló ti kú tó ti lọ ń gbójú ayé wọn ni Yar'Adua fi kú sórí ipò ń bí gẹ́ngẹ́rẹ́ tí Buhari kó lórí àlééfà tán ni kú mú lọ kí Tinubu ọkàn déédéé jókòó wò wípé ikú ọ̀dẹ̀ tó dọ́jọ́ o àrùn òsì dóṣù jẹ́ ń surprise àwọn ọmọ Nàìjíríà kó déédéé jí kó sì pín Nàìjíríà bí ó bá lè pín wa outrightly kó pín wa sí ẹlẹ́kùnjẹkùn àwọn ẹran tó wà ní Senate àwọn lágídò tó wà House of Rep let me put it that way like without any fear because they are not there for us. Those people are not there for us. They are not fighting for us. Mélòó làwọn Boko Haram ṣé wọ́n tó 1 million ni tágbára gọ́ọ̀mẹ̀ntì ò fi ká wọn ṣé wọ́n tó 1 million àwọn tí ń bẹnu gbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọ́n tó 100,000 agbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀dẹ̀ ká wọn sọ́jú dídí sọ́jà ń bẹ̀rù ó níbọn tí wọ́n gbé dání òun ọlágbára ju tàwọ́ tó wà wọn lọ wọ́n dárúkọ ọ̀bọ ọ̀hún wọ́n nìkan hehe kìí ṣe èké o ìkan AKL àbí nǹkan bí ABL sí ni wọ́n ní bí ṣe ń dún sọ́jà yẹn ní pé bó ṣe ń dún yẹn gan ó dàbí pé nǹkan ṣe ẹlẹ́ẹ̀ tán gbé dání pé kìí ṣe ẹ̀kan ló yẹ kó dún léraléra ni can you imagine that? wọ́n ti láwọn ń gbẹ́kún àwọn ọmọ nítòsí àwọn tó jí wọn kó wọn ò kó wọn rìn jìnnà kí ni tán fẹ́ gangan ǹjẹ́ ti sọ tán fẹ́ san béèrè ransom wọ́n bá béèrè ransom èló ni wọ́n ó béèrè ta ni ó san ọjọ́ mélòó la fẹ́ san ransom dà ransom tẹ́ ń san tí wọ́n fi empower ara wọn wọ́n fi ń ra nǹkan ìjà olóró léraléra sí orílẹ̀-èdè ti expire tipẹ́tipẹ́ mo fọlọ́ ń búra ó ti expire àwọn èèyàn kan dẹ̀ fira wọn jì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho jáde ó ní ẹ rán mi mo ṣe tán láti lọ
ọmọ òkú yóò yè ṣe bá tiẹ̀ kọ́kọ́ kí ẹ̀kú ìwọ ọmọ náà kí lọ ná gọ́ọ̀mẹ̀ntì bójú bá ń ti federal government pé wọn ò fẹ́ kí individual ó ràn wọ́n lọ́wọ́ kí Ṣèyí Mákindé ọ̀pá kí símọ́lẹ̀ okay my brother ọ̀yá ìwọ àtàwọn èèyàn kan ẹ wá tọpa wọn lọ ó là á mọ́ fàfà ìdí igi là á bá ẹ jẹ́ kí wọ́n tiẹ̀ kọ́kọ́ gbìyànjú agbára wọn ná ògùn ìgbénu àdó jẹ́. We must live with them. You must live with them, not we. We don't have any business with them now. Àwọn mọ̀lẹ́bí ti ẹni. Ìwọ lọ mọ àwọn jàǹdùkú rí. Ìwọ lọ ń bá àwọn jàǹdùkú ṣe tí wọn ò kàn wá. Tàwa náà kàn wọ́n. Àánú ìran Yorùbá dẹ̀ ń ṣe mí ṣá. Ó ti dọjọ́ mélòó ní ìsìtàn ti káwọn ọmọ yẹn lọ. Oúnjẹ èwo ni wọ́n ń jẹ? Àsìkò wo ni wọ́n ń jẹun? Èwo ló ní sickness láàrin wọn tẹ́lẹ̀? Ṣé kò sẹ́ni tó ní ọ̀sà nínú wọn tó jẹ́ pé gbọ́dọ̀ máa jẹun lásìkò? Ṣé kò sẹ́ni tó wà on medication láàrin wọn nínú àwọn olùkọ́ wọn? Ńbo ni wọ́n ń sùn? Ṣé inú ilé ni? Èmi àtẹ̀yìn láǹfààní àti daṣọ bora tá a bá fẹ́ sùn sáwọn náà lórí ọ̀fẹ́ ẹ̀. Bó ni wọ́n ṣe kó wọn? Ṣé mọ́tò wọn fi kó wọn ni àbọ̀n fìbọn taari wọn síwájú? Bọ́lá Tinubu ń bẹ̀rù Gumi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló ń pè fún ẹ arrest Gumi, ẹ arrest Gumi, ẹ arrest Gumi. Àjọ DSS mọ́wọ́ ti gbọ́ndò. Bọ́bá wá jà wá lọ sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ pé cyber stalking, cyber bullying. Ilé yìí máa ń ràn eegun wọn máa ń ràn kankan wọ́n sáré gbé ọlọ́lé ẹjọ́ nísìn. So Gumi ò tí ì cyber stalking kò tí ì cyber bullying báyìí. Ló ń gbé sáwọn jàǹdùkú lẹ́sẹ̀, ló ń gbé sáwọn jàǹdùkú lẹ́yìn. Kọ̀tà kò wọ́n rí rárá níjọ́ títí ń sọ̀rọ̀. Wọ́n ní wọ́n ju àdó olóró sáwọn jàǹdùkú lókè ọya. Gumi níbo náà ṣe máa pa wọ́n. Pé ká pa wọ́n kò dín nǹkan kan kù confidently. Yorùbá sì ní ká pa eku kò tán rìn eku. Bí ìbá ṣe pa àpàyẹ eku, apababẹ eku, apẹ̀gbẹ́ eku, apàbúrò eku. Eléyìí ló lè mú kí wàhálà eku ọ̀dá. Mélòó wá ni wọ́n tá a rí wọn pa tán? Táàrí wọn pa tán láti ẹjọ́ yìí. Olórí burúkú dẹ̀ làwọn náà. Wọ́n rà wọn tí ń jà wá lólè. Wọ́n mọ ilé wọn, wọ́n mọ ọ́fíìsì wọn ò lọ gbé wọn. Ṣé wọn ò mọ ibi tí sẹ́nẹ̀tì wà ni? Wọ́n mọ ibi tí sẹ́nẹ̀tì wà. Kán lọ palẹ̀ wọn mọ́ lọ́sàn-án kò òru kan. Ká tiẹ̀ wàá máa béèrè ransom tá a fẹ́ fi gba sẹ́nẹ̀tọ̀ lẹ̀. Ká mọ̀ bí ransom tá fẹ́ fi gbá sub rep member sílẹ̀ káwọn náà fi ilé ẹ̀ wò káwọn náà tiẹ̀ gbénu bóyẹ fún bí ọ̀sẹ̀ bíi mélòó kan kí wọ́n fi ilé ẹ̀ kan mọ bí ṣe rí lára olórí burúkú wọn ti kọ́ ọmọ wọn kó ń lé. Àní tíṣà tí wọ́n bẹ́ lórí kí ni yóò ṣẹlẹ̀ sí fámìlì tiẹ̀? Kí ni yóò ṣẹlẹ̀ sí? Ìsìbàkẹ́ni kan is barbaric oríṣiríṣi ìbò ńláńlá ni wọ́n máa sọ. Ìsọ̀rọ̀ is barbaric, is uncalled for. Tó bá jẹ́ débi tó ti yẹ kán wà proactive, irọ́ ni, wọn ní gbégbésẹ̀ kankan. Irú Gumi yìí, bó bá jẹ́ lórílẹ̀-èdè tí wọ́n ní ìfẹ́ ọmọlàkejì, orílẹ̀-èdè tí wọ́n kó gírí lórí ọ̀rọ̀ ẹ̀mí àti dúkìá, wọ́n ti arrest ẹ̀ tipẹ́tipẹ́, ó gbọ́dọ̀ wà lẹ́wọ̀n báyìí nísìn kó máa mú gàrí. Torí pé majority èèyàn ò ṣe tó tiẹ̀ tẹ̀ fi arrest wọn. Tàwa lè búra wa nísìn ẹ arrest wa ni bẹ́ẹ̀ nìkan bá ti fẹjọ́ ẹnìkan sùn ẹ arrest wa ni ẹ pè kọ́ ọ̀yá kóòtù ẹ máa gbé lọ kóòtù. Èèyàn ní sọ̀rọ̀ yìí ẹ sọ nǹkan kan sí ẹ rí gbé bẹ́ẹ̀ gbé náà ní ẹsẹ̀ tó jù ú lẹ̀ ni. Kí ni pàtì Gumi lórílẹ̀‐èdè Nàìjíríà? Kí ni position rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà? So ni premier ni àjẹkí Bọ́lá Tinubu ni president, ceremonial president, Gumi ni premier àbí Gumi ni prime minister. Because ẹni tó bá lè ṣe nǹkan tó ń ṣe confidently ó ju tààrẹ lọ. Ààrẹ gangan ò bọ́ síta kó sọ wípé tẹ bá ti rí ẹni tó gbébọn dání ẹ arrest wọn. Ṣùgbọ́n mílẹ̀ Yorùbá ó gbébọn pàtó dání ó fẹ́ lọ sígbè ọdẹ ọ̀kẹ́rẹ́ wọ́n arrest ẹ wọ́n á béèrè láńsẹ̀sì ẹ̀.
ìbọn tá a ti yìn látijọ́ tán ti bí wa tán bàbá wa ti yìn látijọ́ tán ti dáyé àwọn bàbá wo lè fẹ́ lọ sóko kí wọ́n má gbébọn pàtó séjìká bí wọ́n bá rọ̀ kẹ̀rẹ́ wọn ó yìn àárín fi jẹun lálẹ́ bí wọ́n bá rọ̀ hànràn wọ́n pa àárín fi jẹun lálẹ́ bọ́wọ́ bá bàjá ò ilẹ̀ ìdì àárín fi jẹun wọ́n bá sì jẹ́ gbé náà òru ni wọ́n á máa dẹ náà òru ìgbẹ́ òru ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì rẹran pabọ̀ wálé so àwọn tí wàá ń dẹ̀gbé èèyàn yìí kí láti ṣe wọ́n sí. You can't drive them away and they can't drive us away. They are our neighbors, so we should never allow them. We can't drive them away. They are our neighbor. Neighbor níbo. Bí èèyàn bá ṣàjọ ń gbélé pẹ̀lú èèyàn kan ńlá pé alábàágbé mi leléyìí ń bò la ṣe kí alábàágbé tí ń gbénu igbó alábàágbé tí ò bá wa gbénu ìgboro alábàágbé tó jẹ́ pé òun ò lórí tó fẹ́ sa alábàágbé ẹ̀ lẹ́yìn kó jí ọmọ alábàágbé tiẹ̀ kókó lọ́nú igbó bí ẹran lẹ́yìn kó pa ọmọ alábàágbé tiẹ̀ irú alábàágbé wèrè wo wá nìyẹn kò yé mi rárá irú alábàágbé wo nìyẹn irú neighbor wo nìyẹn ó ní they are their neighbor. To be our enemies. And if our enemies states by our actions we have turned them into enemies, then we are finished. Can you imagine? Only they are not our enemies. If you see them as enemies, bàbá rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá àti gbé. Can you imagine? Àwọn tí ń dalẹ̀ irú là ń fọwọ́ ra lórí o. Mo jẹ́rìí orílẹ̀-èdè Amẹ́ríkà. Àkọ́kọ́ Gumi ò ní sùn nínú ilé ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì àwọn onísùnmọ̀mí ò lè operate lórílẹ̀-èdè Amẹ́ríkà tó bẹ́yẹn náà o. Wọ́n jí 39 èèyàn gbé náà jí 45 èèyàn gbé àbí 46 tísà méje akẹ́kọ̀ọ́ 39 wọ́n jíyàn 46 gbé Amẹ́ríkà ó ti gbà wọn padà ńjọ́ kejì yes tó bá jọmọ Amẹ́ríkà ó ti gbà wọn lọ́jọ́ kejì Nàìjíríà ò lè rí nǹkan Nàìjíríà ò kì í rí nǹkan kan ṣe kí ni wọn ò tí ì ṣe Nàìjíríà tán wọ́n ti dá tírèènì dúró wọ́n kó gbogbo àwọn èèyàn tí ń bẹ́nu tírèènì ńlá wàá sọ ti bọ́ọ̀sì tí wọ́n dédé máa dá dúró tí wọ́n lè pa dráìfà tàbí kí wọ́n kó gbogbo wọn wọnú igbó lọ lọ́pọ̀lọpọ̀ ògbà wọn máa ń fi dráìfà sílẹ̀ lẹ́ máa béèrè kí ló ṣẹlẹ̀ ńbo ni dráìfà wà ṣé dráìfà mọ̀ọ́mọ̀ gbé èèyàn gbábẹ́ ni àbí wọ́n ti jọ negotiate pẹ̀lú dráìfà àbí dráìfà gangan ni wọ́n ń tíráàkì àbí wọ́n kàn máa ń yọ̀ǹda dráìfà ní pé tó o ti bá wa káwọn ẹran wá ìwọ máa lọ́ǹtì ẹ ayọ̀ǹda rẹ orúgbé ayé wo là ń gbé ní Nàìjíríà òkè ọya ọ̀kan mi o ṣe rí ta bá ń bínú sáwọn ẹ̀yà Ìgbò ń gbà mí ẹ̀yà Ìgbò a máa ṣe nǹkan míì tí máa ń wú mi lórí ńjò lẹ́tí tó ń gbọ́ pé wọ́n jiyàn gbé ní East ìjọ wo lẹ́tí gbọ́ pé wọ́n jiyàn gbé ní East Fúlàní tí Fúlàní bá ṣẹ́kù ní East ẹmọ́ ọmọ lọ lẹ́mọ́ àfi ọmọ lọ láfẹ́ ni yóò fọwọ́ síbi tọ́wọ́ gbé ni ó fi láǹfààní àti gbé pẹ̀lú àwọn ẹ̀yà Ìgbò kí ló dé tójú tiwa tutù ojú wa tutù jù my lovely brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mi tí ń bẹ ní Nàìjíríà o tàbẹ́yìn tẹ́ ẹ̀ sí Nàìjíríà ẹ ṣe kìlọ̀kìlọ̀ fáwọn tí ń bẹ ní Nàìjíríà Boko Haram ló dé wa mọ́ o Boko Haram ló wà nínú igbó wa Ọlọ́run and lo and behold àwa la dẹ̀ fẹ́ràn oge ṣíṣe yìí ká jayé ká mutí ká mẹ́mu ká jẹ pẹpẹ sú aláta ká jẹ pọ̀nmọ́ bá mú pọ̀nmọ́ bíi méjì wá sí mẹ́un ọtí wọn ò tí ì tutù ǹtọ́ bá ṣẹ̀wọ̀n dáadáa bá mú wá àwa láṣègbéyàwó tààtà tẹ́ǹtì rẹpẹtẹ táàkùnú họ́ọ̀lù rẹpẹtẹ sódìgbà tí wọ́n bá ń fi bọ́ǹbù tú wa ká ń bi wedding táǹsò kú àgbà tí wọ́n ń fi bọ́ǹbù tú wa ká sódìgbà tí wọ́n bá ń fìbọn kí wa káàbọ̀ sínú ilé ìjọsìn lọ́jọ́ Sunday
tọ́ra àwa lálọ́ ilé ìjọsìn, àwa lálọ́ church tèrò ọ̀pọ̀ rẹpẹtẹ, àwa lápèpàdé ìta gbangba tèrò ọ̀pọ̀ rẹpẹtẹ, tá a sọ pé à ń ṣe sọ́jí ìta gbangba. sódìgbà tán bá wá ń fìbọn kí wa ń bẹ̀. ẹ̀rẹ̀ já ronú wa papọ̀. Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe máa tẹ́wọ́ náà ní ṣe ń tẹ́wọ́ ẹni ẹlẹ́ni, kí lẹ́ni ó ṣe. ó ti gbìyànjú agbára tiẹ̀ fáwọn èèyàn tó yẹ kó gbìyànjú ẹ̀ fún. abániwáṣẹ́ ni kò sẹ́ni tí bá ní ṣe. service chief kìnnì kan army staff kìnnì kan navy staff gbogbo wọn pátápátá ló ti change láì mọye gbà. God bless you sir Mr. Asiko láyémi ní wáyìntì. gbogbo wọn ló ti túnyàn. Inspector General Police á ti pààrọ̀. ọ̀gá DSS á ti pààrọ̀. ọ̀gá EFCC á ti pààrọ̀. so gbogbo àwọn service chief nǹkan tá à ń pààrọ̀ yìí kí ni ìfẹ́ tí wọn. kálukú kan jókòó sọ́fíìsì wọn ń kẹ̀tẹ̀ǹfẹ̀. wọ́n ń gbowó, wọ́n ń jẹ tó wù wọ́n, wọ́n ń fọwọ́ rin obìnrin láyà. ọ̀tán owó wa wọgbó. bóun náà ṣẹ́gun Boko Haram. ńgbà tá à ń allocate owó fún wọn nínú budget every blessed year. business nìyẹn náà. ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó stop láti allocate owó fún insecurity. ẹ jẹ́ kí state kọ̀ọ̀kan fèsì insecurity ìlú ẹ̀. káwá wò bóyá máa rógun wọn sí àbá àníríṣẹ́. Let federal government stop it.